Mo tún kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa jákèjádò àgbáyé níbi tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá. Inú mi dùn púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ń fi hàn sí ìtàn. A ti sọ di abala mẹ́ta, à ń pa òwe, à ń sọ ìtàn, a sì ń túmọ̀ rẹ̀ sí èdè fíntífíntín torí ẹ̀yin tẹ́ wà ní òkè òkun. Mo dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ wa tí wọ́n ń pè láti London, wọ́n sì fi ìfẹ́ wọn hàn sí wa. Ẹ̀yin náà ẹ lè ṣe ìrànlọ́wọ́, ó wù wá kétò yìí kó máa tẹ̀síwájú dáadáa. Nínú ohun tí à ń bá lọ ẹ́písòdù keje rèé, nínú ọ̀rọ̀ tí bàbá wa sọ, bàbá wa kábíyèsí Àkànbí Tẹ̀lú, wọ́n ní oyè Ọlọ́fin tí wọ́n ń jẹ nífẹ̀ẹ́, òun náà ni Aláàfin tí wọ́n ń jẹ ní Ọ̀yọ́. Wọ́n tún wá bùṣe gàdà, wọ́n bọ́ọ̀lù ìtàn tí ò yé wọn. Mo sọ̀rọ̀ gáfárà láti sọ pé kò yé yín bàbá, ẹ sọ wípé ọmọ Ẹ̀fọ̀n ó ní ọba Lùfọ̀n, pé wọ́n lọ mú láti Ẹ̀fọ̀n wá jọba ń fẹ̀. Kò rí bẹ́ẹ̀ rárá, kò tiẹ̀ jọ rárá, kò jọ lóko, kò jọ láké, kò sì jọ ní ọwárangún àga ọmọ Ògbóyè. Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ ti oyè Aláàfin àti Ọlọ́fin. Ọlọ́fin ara oyè ìpìlẹ̀ tí wọ́n ń jẹ nílé Ifẹ̀ ni. Wọ́n ti ń jẹ Ọlọ́fin kì í sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún mẹ́ta, Ọlọ́fin, Àdìmúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kó tó di pé wọ́n wá sọ di Ọọ̀nilẹ̀. Mo sì sọ fún wa pé ìpele bíi 5 onífẹ̀ tó wà. Oyè Aláàfin ò tí ì pẹ́ púpọ̀, gbogbo à ń joyè Aláàfin kò tí ì wọ ẹgbẹ̀rún kan ọdún. Ọ̀yọ́ nìkan òní wọ́n sì ti jẹ Aláàfin. Gẹ́gẹ́ bí àwọn òkúta kan tiẹ̀ ti sọ, ẹni tó bá ti jẹ oyè Olúfẹ̀ tàbí Ọọ̀ni tó bá ti lè lò 50 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ, bó bá fẹ́ ó lè yí oyè rẹ̀ padà sí Ọlọ́fin. Fún àpẹẹrẹ, bàbá wa Ìjẹta, bàbá wa Adésọjí Adérẹ̀mí, Àyìnlá ọmọ Kẹ̀bẹ̀ bí olófòfó, wọ́n lò 50 ọdún, ó kù bí oṣù 2 tàbí 3 ó pé 50 ọdún. Bí wọ́n bá fẹ́, wọ́n lè yí oyè wọn padà sí Ọlọ́fin. Tí wọ́n bá pé 50 ọdún, ayẹyẹ ńlá ni lórí ìtẹ́. Oyè Aláàfin, Olúwaàfin, the Lord of the Palace. Aláàfin Ọ̀yọ́ nìkan ni wọ́n ti ń jẹ ọba, Ọ̀yọ́ nìkan ò ní jẹ Aláàfin. Ọlọ́fin yàtọ̀ sí Aláàfin. Lóòótọ́ Ọlọ́fin pọ̀ káàkiri ní ìsìn, ṣùgbọ́n bí a bá wá wọn, a rí wípé àwọn tí wọ́n ní ìtàn wọn tá a lè pè ní direct connection pẹ̀lú Ilé Ifẹ̀. Àwọn ọba tó ń jẹ Ọlọ́fin, tí wọ́n ń jẹ Ọlọ́fin wọ́n wà. Bẹ́ẹ̀ bá sì bí wọ́n ní direct connection. Àwọn ọmọ Ògúnfúnminíre tó ní Àwórì, tó ní Ọ̀tà, tó ní nǹkan, àwọn Ọ̀tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ń jẹ Ọlọ́fin. Ẹ jábọ́ sí abala kejì, ó panilẹ́rìn bàbá pé ẹ sọ wípé wọ́n lọ mú ọba Lùfọ̀n ní Ẹ̀fọ̀n. Rárá o, ọba Lùfọ̀n méjì ló wà. Ọba Lùfọ̀n Ògbógbódìnrín wà. Ògbógbódìnrín ó wà. Ọọ̀ni ni, òun náà joyè Ọọ̀ni. Ọba Lùfọ̀n Aláyémọrẹ́ wà. Ọmọ ló jẹ́ sí ọba Lùfọ̀n Ògbógbódìnrín, òun ló sì bí Ayétisẹ̀ tó náà tún pàpà jẹ Ọọ̀ni lẹ́yìn Ọ̀rànmíyàn. Nígbà tí bàbá wa Ọ̀rànmíyàn tí wọ́n padà dé láti Ọ̀yọ́, ó ní nǹkan tó ní ìtàn tó rọ̀ mọ́, ìyẹn kọ́ la fẹ́ sọ. Ọba Lùfọ̀n ti wà lórí ìtẹ́, olówó ni, ọlọ́lá ni. Ifẹ̀ láti bí, a bí nífẹ̀ ni. Díbà sì ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ó ní agboolé 6. Agbo ilé, tá a bá sọ pé agbo ilé kì í ṣe ẹbí 6 o. Nínú agboolé kan, ẹbí bíi 10 lè wà ńbẹ̀ tí wọ́n sì jẹ́ ìdí kan ní gbogbo wọn. Ó ní agboolé 6 nílé Ifẹ̀. Òun ló ní agboolé Àká, agboolé Akínrìn, agboolé Ìjárùà, agboolé Alásà, agboolé Ẹdùndẹ àti Àárá ọba lára. Agboolé 6 àti ọba Lùfọ̀n nífẹ̀ ni. Ibi tí èèyàn ti ní agboolé 6, ó yẹ ká mọ̀ pé kì í ṣe àjòjì ńbẹ̀. Wọ́n bí nífẹ̀ ni, ó dàgbà nífẹ̀, kò rọ̀ o. Deified ancestor ni o. Nígbà tí Ọ̀rànmíyàn dé láti Ọ̀yọ́, Ìpẹ̀tù ló gbà lọ, Ìpẹ̀tù náà ló gbà bọ̀. Ọ̀rọ̀ tí ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú. Ọba Lùfọ̀n láti fi ìtẹ́ sílẹ̀ nígbà tí Ọ̀rànmíyàn gbà wípé òun gbọ́dọ̀ jẹ Ọọ̀ni ní dandan. Kò rọgbọ, àwọ̀ wà. Ọba Lùfọ̀n kúrò ńbẹ̀, ó kọ́kọ́ lọ sí ibì kan tá à ń pè ní Ìlara, ni wọ́n fi máa ń kí àwọn ọmọ Ọba Lùfọ̀n ní ńláńlá, ará Ìlara ọmọ Ọba Lùfọ̀n. Lẹ́yìn náà ló lọ sí Ìdó Ọ̀ṣun, lẹ́yìn náà ló lọ káàkiri. Lára àwọn ọmọ rẹ̀ tó bá kúrò ńfẹ̀ ńlá ti rí Àgìdànyìn.
tó jẹ́ bàbá ńlá àwọn ẹ̀rìnmọ̀ ìjẹ̀ṣà. Ńlá ti rí Odùmọ̀ṣà tó jẹ́ bàbá ńlá àwọn ẹ̀rìn ilé àti ẹ̀rìn ọ̀ṣun nípínlẹ̀ ọ̀ṣun ń bí. ẹ̀rìn ilé àti ẹ̀rìn ọ̀ṣun ìkankan náà ni wọ́n, ogun fúlàní ló mú wọn sún tí wọ́n fi wá síbí tí wọ́n fi di ẹ̀rìn ọ̀ṣun níbí. lára wọn la ti rí àwọn kan tí à ń pè ní alàpà. kí ni ìtumọ̀ àpà? ìtẹ́ tá a fi àkún ṣe. àwọn alàpà mèrè ọmọ agbórí ọká ṣọbọ, ọmọ ọ̀sán lèrè jà, òru lọ ká kó wọn lọ́mọ jẹ. ọ̀nà méje, ìlú méje ni wọ́n ti ń jọba, bóyá mo lè rántí díẹ̀. ọ̀kín àpá wà lọ́yọ̀ọ́ state, ẹbu àpá wà ní kwara, àpá àgbọ̀ndà wà ní kwara, àpá àwórì náà ni àpá bàdágìrì ó wà lẹ́kọ̀ọ́, ìta àpá wà ní iléṣà, àpá kan náà tún wà ní èkìtì. ẹ bá ti gbọ́ gbogbo àpá, àwọn ni wọ́n máa ń lo ìrùkẹ̀rẹ̀ dúdú tí máa gùn mí ní jọ̀jọ̀. ọba ni gbogbo ìlú tí mò ń wí, ọba aládé, ọmọ ọba lùfọ́n ni wọ́n. ọmọ ọba lùfọ́n pọ̀ o, ọmọ ọba lùfọ́n pọ̀ gan-an. ọba lùfọ́n lọ sí ẹ̀fọ̀n alààyè ni, ó sì sọ orúkọ ibẹ̀ lórúkọ ara rẹ̀, ọba lùfọ́n aláyémọrẹ. ẹ rí wé pé compound word ni ẹ̀fọ̀n alààyè. lára ẹ̀fọ̀n, lára ọba lùfọ́n láti mú ẹ̀fọ̀n, lára aláyémọrẹ láti mú alààyè. títí di òní táìtù tí ọba wọn ń lò ó ní aláyémọrẹ of ẹ̀fọ̀n alààyè. wọn ò bí i níbẹ̀ o. ó sì padà wá jọba nífẹ̀ẹ́ torí pé lílọ tó ń lọ kò sí bíbélì ńgbà náà, kò sí kùránì. Ifá ni wọ́n mọ̀, Ifá ní lílọ tó ń lọ yìí yóò gbilẹ̀ káàkiri. ó sì gbilẹ̀ káàkiri, kò sí stéètì tẹ́dẹ́ nílẹ̀ òtù òjìrè títí dé Ẹdó. wọ́n ń pe ìlú kan ní Ùsẹ̀n, ara àwọn ọmọ ọba lùfọ́n ló wà ńbẹ̀. Ìlara kan ti wà ní Ẹdó, ara àwọn ọba lùfọ́n wà ńbẹ̀. tẹ́ ẹ bá dé Wọrí lónìí, ara àwọn ọmọ ọba lùfọ́n wà ńbẹ̀. Lẹ́kọ̀ọ́ wọ́n ti ẹ̀pọ̀ jara, ṣé Ìkòròdú, Ìlara Ẹ̀pẹ́, Ìkẹjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ ẹ bá dé Ògùn wọ́n pọ̀ ńbẹ̀, Ìpókíà, Ṣàgámù. wọ́n ti àwọn ló pọ̀ jù ní Ṣàgámù. Bàtọ̀rọ̀ wà ńbẹ̀, Màkún wà ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàgámù gbà pa fúnra ara rẹ̀, ara ìlú ọba lùfọ́n ni. ìlú ọba lùfọ́n pọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ìlú ọba lùfọ́n pọ̀. ìlú Ọ̀ṣun, Awó, Ògùrò, Ìkìnfin, Ìkọ̀ọ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi ò lè máa rántí lórí. bẹ́ẹ̀ bá dé Oǹdó wọ́n ń pe ìlú kan ní Ìfọ̀rẹ́, ìlú ọba lùfọ́n ni. bẹ́ẹ̀ bá dé Oǹdó ẹ rí Ìgbàrà Òkè, Ìgbàrà Odò, Ìlaramọ̀kín. tẹ́ ẹ bá dé Kogi, Bájànà, Kàbà, Ìjùmú, Ògìdì, Ìyàmóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìlú ọba lùfọ́n pọ̀. Ifẹ̀ ni gbogbo wọn sì mọra wọn, wọ́n sì ti ń kóra wọn jọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. torí náà ọba lùfọ́n kì í ṣe ọmọ Ẹ̀fọ̀n o, ọmọ Ilé Ifẹ̀ ni. ó sì jọba nífẹ̀, ó kúrò fún Ọ̀rànmíyàn, ó lọ jọba ní Ẹ̀fọ̀n, ó sì tún padà sí Ifẹ̀ lẹ́yìn tí Ọ̀rànmíyàn papòdà. tẹ́yìn lọ́rànmíyàn wọlẹ̀ bí àṣà tá a ti ń wí, tá a fi ń pọ́n alágbára lé. nígbà tí Ọ̀rànmíyàn wọlẹ̀, ó tún padà sí Ilé Ifẹ̀, ó sì tún jẹ ọba. What we are saying is there are two things that we are treating today: the title Ọlọ́fin and Aláàfin. According to His Royal Highness Baba Akanbitelu, he said Ọlọ́fin in Ife is Aláàfin in Ọ̀yọ́. No, capital no. Ọlọ́fin is an ancient title in Ile-Ife. When an Oba reigned for a long time, for more than 50 years, he may decide to change his title to Ọlọ́fin in Ile-Ife. So if you are an Ọlọ́fin in Ife, you are not. It can't be it's not equivalent to Aláàfin in Ọ̀yọ́. Aláàfin is a title that is not up to 1,000 years, and is only for the monarch of Ọ̀yọ́. Another issue was that Ọba Lufon Alayemore came from Ẹ̀fọ̀n. No, Ọba Lufon was born in Ife, bred in Ife, became an Ọọ̀ni in Ife. And when the royal tussle began between him and Aláàfin, he left the throne for Ẹ̀fọ̀n and some other places. And later, after the death of Ọ̀rànmíyàn, he came back to Ile-Ife. Ẹni tá a lè dá nígbà àgbà, bá a bá dá lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta, ara ò ní rọ̀. I think with all the explanations, I am still very much interested in your questions and comments. I'm not used to abusive language, and for those of you who think you can abuse, no. If I've said something you are not satisfied with, say your own.
We are learning. I will learn from what you are saying. I am learning from what some people are saying, and I'm learning from the world itself is a classroom. We are here to learn, and the Lord will bless us. Thank you, and God bless. For those of you who are still interested in assisting in promoting this program, our door is still very much open. You see our number, the account number is there. Whatever you have for us, we take it. I want to assure you that we will use it judiciously. Remain blessed. Thank you.